Ẹ káàbọ̀ sórí ètò mathematics ní Yoruba. 4 times 3 is 12. When we have collected Plus 2, that's 14 over 3. Answer nìyẹn. Ṣé ti rí pé kò le? Ẹ̀yin náà lè máa explain fún àwọn ọmọ yín. Ẹ gbé fún yín fún ọmọ yín. Ẹ jẹ́ kó wo gbogbo mathematics tàti ṣe short video ní kò long kí wọ́n wò á fẹ́ waste data wa. Eléyìí náà ṣe gbogbo ọmọ wa ló ti mọ multiplication. 5 times 3, that's 15, plus 2, that's 17, all over kíni 3 yìí náà wá gbé wá sísàlẹ̀ ló bá tán. Ibi báyìí ni times, ibi báyìí ni plus. Ẹ jẹ́ kó mọ̀ wá mọ̀. 3 times 4, 12, plus 5, that's 17, over kíni over 4. Ìbá jẹ́ million over nǹkan tó wà nísàlẹ̀ ló máa kọ sísàlẹ̀. Ó tán, answer nìyẹn. Objective ló máa ń sábà wà. 4 times 6 òun ni multiplication times 6 ó jẹ́ 20 plus 2 22, that's 22 all over 6. Ó yá ẹ bá wa ṣe lè nínú comment section. 5 phone number 3 over 5 kí ni answer? Ẹ ṣé ẹ bá wa share ẹ dẹ̀ follow wa.